Ìwòrì Ọ̀yẹ̀kú Ìwòrì Ọ̀yẹ̀kú apá kẹta. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò apá kejì Ìwòrì Ọ̀yẹ̀kú. Tí a sì máa sọ ọjọ́ tí ẹ máa retí apá kẹta Ìwòrì Ọ̀yẹ̀kú yìí àti ohun tí ó lè ṣẹlẹ̀ ní apá kẹta. Fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ tí ì wo sinimá yìí, sinimá yìí jẹ́ sinimá tí ó dùn tí àwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Ibẹ̀ láti rí Rónkẹ́ Odùsanyà, Títílọpẹ́ Àbẹ̀ó, Àmọ̀kẹ́ Àdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí parí síbi tí ọ̀kan lára olórí ọba onílù ńlá ti lọ sí ọ̀dọ̀ babaláwo, tí babaláwo yìí sì sọ pé àfi tí òun bá sí láṣọ wò ní ẹ̀ẹ̀méje kí òun tó lè fún ní oògùn tí yóò fi gba ọba onílù ńlá là. Bákan náà la sì rí olóyè ọ̀tún tí ó lọ bá ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ Ìwòrì Ọ̀yẹ̀kú láti mọ àṣírí Ìwòrì Ọ̀yẹ̀kú àti bí àwọn ó ṣe rí mú. Àmọ́ ẹ̀ṣọ́ rẹ̀ yìí sọ pé òun ó ràn wọ́n lọ́wọ́, pé òun ó ba gbogbo agbára Ìwòrì Ọ̀yẹ̀kú jẹ́. Báyìí sì ni kí wọ́n lọ wá oṣókùnrin, pé òun ni ó lè mú tí òun bá ba gbogbo agbára rẹ̀ jẹ́ tán. Ibí ni apá kejì sinimá ìparí sí. Ohun tí ẹ máa retí ní apá kẹta ni pé ǹjẹ́ oṣókùnrin rí Ìwòrì Ọ̀yẹ̀kú mú? Kí ni ó gbẹ̀yìn ìyàwó ọba tí ó lọ fi ara rẹ̀ lẹ̀ kó lè bá rí oògùn gbà lọ́dọ̀ babaláwo yìí? Kí sì ni ó fà á tí Ìwòrì Ọ̀yẹ̀kú fi ń pa gbogbo àwọn ọba àti baálẹ̀ yìí? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kẹta sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kẹta sinimá yìí ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí. Ó dìgbà kan náà.